eléyìí má kà màmá o. Ṣé ẹ ti gbóhun tárábìnrin yìí sọ nípa Fẹ́mi Adébáyọ̀? Ó mà wàá dákẹ́, ẹ gbóhun tó sọ. Bọ̀dá Fẹ́mi Adébáyọ̀ ẹ káàárọ̀. Mo rí ọ̀rọ̀ exchange of words tó wáyé láàrin ẹ̀yin àti kí ló rú Dayọ̀ Amusa. Bọ̀dá Fẹ́mi, mo fẹ́ kíkiní kan yé yín. Ọlọ́run ti gbé yín ga. Ọlọ́run ló ní kí ọ̀rọ̀ yín rí bẹ́ẹ̀. You are a symbol of success. In your field of study, Nollywood theatre, you excel and you are still excelling. Mo bẹ́ẹ̀ ṣe jáde ni. Movie tó gbé yín jáde gan is a blockbuster. Owó blue. Lásìgbà yẹn dẹ̀rẹ́, Ọlọ́run ò jẹ́ wálẹ̀ láíláí. In politics, you are exceptional. Ẹ kọjá ẹni téèyàn kan lè sọ wípé òun fẹ́ gbé wálẹ̀. Nítorí pé Ọlọ́run ló ní kọ́rọ̀ yín rí bẹ́ẹ̀. Ẹ̀yin má yàtọ̀ sáwọn clout chaser. Ẹ má yàtọ̀ sáwọn tó ń fi owó ra bloggers pé kán máa sọ̀rọ̀ wọn dáadáa. Ẹ wo, Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ mọyì ara yín. Ọlọ́run ò ní padà sọ yín dẹni àbùkù. You are one of the people tó jẹ́ wípé tí ọmọ kan bá ní òun fẹ́ máa ṣeré theatre tí àwọn òbí ẹ̀ bá ní òun ò gbà o. Ìwọ náà fẹ́ lọ jẹ́ àwọn celebrities tó ń ṣèranù. You are one of the people táyì èèyàn máa dárúkọ wípé ṣe gbogbo wọn ló ń ṣèranù ni. Ó rí Fẹ́mi Adébáyọ̀ ni. Tí irú òbí bẹ́ẹ̀ á gbọ́ tá chill tá símẹ̀dọ̀. Kì í ṣe wípé wọ́n bí yín dáa. Ẹ̀yin gan tún wá túra yín bí nìkan. Bàbá tó bí yín is an icon ní movie industry. Tó lè good legacy sílẹ̀ fún àwọn àgbà. A legendary actor tó jẹ́ wípé àwọn ọmọ ẹ̀ tí wọ́n make ẹ̀ proud. Ilé eré lẹ ti wá. Kì í wá ṣẹ̀yìn nìkan. Ẹ ráwọn ẹbí yín ni, ẹ ráwọn àbúrò yín ni. Ẹ̀yin máa ní producer Agẹṣekólè. Ẹ̀yin náà lẹ ṣe jagunjagun. Ọpọlọ wà. Ọgbọ́n wà. Prestige wà. Ẹ má rí bí wípé wọ́n fẹ́ gbé yín wálẹ̀. Ṣé ẹ wá rí níbi tọ́lọ̀ pọ́n yín lédè, mo tún sọ Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ mọyì ara yín. Ẹ̀yin àti àwọn kan wà nínú movie industry tó jẹ́ wípé tí àwọn kan bá jáde tá láwọn fẹ́ máa drag. Orí social media yà pín sí méjì ni. Láì fowó ra yìí o. Tó jẹ́ wípé àwọn bloggers àti àwọn speaker wọ́n pínra wọn sí méjì. Ta ni láyé gbélẹ̀ má bú Fẹ́mi Adébáyọ̀ nítorí kì í ṣe ẹni ẹ̀rẹ̀. Bàbá tó dá lóbi. Ilé rẹ̀ ló ti jáde. Ó ń gan ọmọ rẹ̀. Iṣẹ́ rẹ̀ sì ń fún. Ó ní mo ṣe gbàdúrà wípé Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ mọyì ara yín. Ṣé rí lórí ọ̀rọ̀ Bobrisky yìí tí ẹni Dayọ̀ sọ. Ṣé rí tẹ́ bá wò mí ìmọ̀ tó ti ṣẹlẹ̀ lọ́dọ̀ yín o. Dayọ̀ ti lè máa wo àwọn ìwà kan tó dàbí ẹni pọ́ńtrò ṣèdí tẹ́lẹ̀ tàbí kó ti máa ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n ẹni tó wà intelligent ẹ ti lè máa rí sign yẹn kó jẹ́ òun lè ṣe ní outburst báyìí. Ṣùgbọ́n ṣé rí lórí ọ̀rọ̀ tó sọ Ọlọ́run PR ló fẹ́ ṣe. Torí kò attack personality yín gangan. Ohun tó ń sọ character yín nínú fíìmù yẹn ló fọgbọ́n sọ. Ó ní ẹ̀yin la dárúgúdù sílẹ̀. Ó ní bẹ́ẹ̀ ṣe dá gúrúgúdù sílẹ̀ nínú àjàkájù náà nìyẹn. In fact bó ṣe sọ wípé ẹ filẹ̀ bó ṣe dá rúgúdù sílẹ̀ nínú àjàkájù tó dá gbogbo ẹ̀rú. Nǹkan tó wá sọ́kàn mi ni pé Bọ̀dá Fẹ́mi Adébáyọ̀ náà wà bẹ́ẹ̀. Àmàdẹ́wò róò tí Bọ̀dá Fẹ́mi Adébáyọ̀ tán ni wọ́n play yẹn mo fẹ́ wo bọ́n ṣe dá rúgúdù sílẹ̀. Ó fọgbọ́n ṣe PR ni. Ẹ ti kọjá ẹni tí èèyàn kan lè sọ wípé òun fẹ́ bá kí náà fẹ́ sọ nípa yín. Ìbàjẹ́ wo náà fẹ́ sọ wípé ẹ ṣe. Bad influence wo náà fẹ́ sọ wípé ẹ jẹ́. The only mistake you made, sir,
gẹ́gẹ́ bí àwa olólùfẹ́ yín ni wípé nígbà tí wọ́n sọ wípé wọ́n ti decide winner tán wá pè yín tán ní kẹ́ announce Bobrisky ẹ bá ti má ṣe ṣùgbọ́n kò sẹ́ni tó kọjá àṣìṣe gbogbo wa láti bára wa ní situation kan tó jẹ́ wípé wàá máa wò pé tí mi ì bá ṣe wọ́n lè sọ wípé mo proud wọ́n lè sọ wípé mo jọra mi lójú wọ́n lè sọ wípé nígbà tí premiere movie tiẹ̀ àṣà support tiẹ̀ kí ló dé báyìí tí ó ń ṣojú ayé torí wípé kò fẹ́ lose fan base ẹ̀ kí ló dé tó lóun ò lè ṣe kẹ́ fi decide láti lọ ṣe ṣùgbọ́n mo máa ń sọ̀rọ̀ kan tí èèyàn bá sọ wípé káyé bá máa pè mí lóní gbéraga káyé má bàa pè mí ní oní kìnìkan tó bá ń kó gbogbo èèyàn mọ́ra sà á fa ẹ̀gbin àti ìdọ̀tí mọ́ra ẹni yìí ẹ yàtọ̀ sí wọn ẹ̀yin kan wà nínú Nollywood yẹn tó jẹ́ wípé tí èèyàn kan bá jáde tó bá lóun máa drag yín àwọn èèyàn wá ní kúrò ń bẹ̀ ara wọn ni Tóyìn Àmàkù àti ọkọ ẹ̀ Kọ́lá Ajéyẹmí wà bàbá àti ìyá rẹ̀ kò sẹ́ni náà so nítorí náà a wá tún fẹ́ appreciate yín fún a fẹ́ appreciate yín fún the letter of apology written nǹkan tó ń pè lọ́mọlúwàbí náà nìyẹn kan báyàn sọ̀rọ̀ kó dẹ̀ gbà bẹ́ẹ̀ kéèyàn dẹ̀ rí wípé nǹkan tó ń ṣe yìí ní sèkì ni kó dẹ̀ tọrọ àforíjì ẹ má wà torí bẹ́ẹ̀ sọ̀rọ̀ ayé the controversial celebrities you have never been and we don't want you to be we love you and everybody owes you don't let me say everybody because èèyàn ò lè wà kó má lọ́ta but majority owes you in high esteem so ẹ jẹ́ kó. ẹ̀yin èèyàn kí lẹ rí sóhun tárábìnrin yìí sọ nínú fọ́nrán yìí.